ìtàkùn ló so gbá wórówóró báyìí lewé tí so bàrà ojú oró fúyẹ́ ní fi lé téńté sókè omi igi tẹ́ẹ́rẹ́ báyìí tí oògùn onígi owó ṣùgbọ́n gbòǹgbò igi owó oògùn ju ògì rẹ̀ lọ. téèyàn bá ti lówó lọ́wọ́ báyìí ó máa dàbẹ̀ ni pé èèyàn ráyé wá ni o. Sir, I need financial assistance in it, sir. I won't give you a dime. Imagine, but she were educated too. Because she ma she ma gba loan. But she ma wo sibi wo son. Madam. What is suing me like after? Lara, the dark days are over. Ọjọ́ tọ́mọ èèyàn bá gbọ́n, kò ní rọrùn sùn mọ́. Torí ẹni tó gbọ́n, àrùn. ṣé igi kan wà tó ń sowó ni tó bá lè jẹ́ kó wà ó possible kó wà kémi máa mọ̀ and knowledge is key ìwọ kan sọ fèmí mo ń gbà díẹ̀ lọ ka anything kí ló kọ́ pẹ̀lú gbogbo ẹ̀ a máa wọ everything dànù. Kí lorúkọ ẹ gangan? Lara lórúkọ. Lara, okay. Madam Lara. Sàyẹn ṣàbòsí wà ní madam. Tó pè mí ní madman. Báwo ló ṣe fẹ́ mọ̀ pé mọ́mí wà happy lọ́rùn? O mọ̀ bóyá ó ti rìn márì. O mọ̀ bóyá ó jayé orí ẹ̀ lọ́rùn tiẹ̀. You like it, right? The way tí o ṣe mi lọ́wọ́ ní ẹnu ìjọ mẹ́ta yìí, ó tó kéèyàn fura sí ẹ. And you can't be under my nose and I will not be able to challenge you. Mo dẹ̀ mọ̀ pé kò ń ṣe pé o ṣògowó, o dẹ̀ ṣe yahoo. So I put it to you that o ti gba owó lọ́wọ́ barrister Ògìní. Yes! What's that? Dishonesty is not good for any organization. We used to be ballers now. Owó máa ń ṣẹ́ bọ́lẹ̀ lápò èmi àti wọ́n yìí náà. Why? Let me have the phone. No, you can't. Tàbí lójọ́. Torí ní mood tó wáyé gọ́gọ́, mo bí pọ́dọ̀ mi ló yẹ kó wá kó lè ká máa rẹ̀. So emergency tí wọ́n ní lélẹ́yìí. Daddy is dead. Daddy mi ti kú. Come here. That's my daughter. Kí ló dé tí wọ́n ń wò mí tó kàn dúró tó lè kíyàn? You guys were arguing and I was scared. Okay. Èmi fi Yorùbá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Òun fún òyìnbó dá mi lóhùn. So o ti gbọ́ òyìnbó ju dáàdì ẹ lọ nìyẹn o. Oh, damn. Ọmọ tó bá jẹ́ ọmọ igi la máa fi nà. Ọmọ tó bá jẹ́ ọmọ irin la máa fi lù ú. Ọmọ tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di ẹranko mọ́ ọ̀yàn lọ́wọ́. Èèyàn kù ẹranko fún ni. Nǹkan téèyàn bá ní gbà lọ́wọ́ tálíkà ló máa ti ń kọ. For what? Tó bá jẹ́ pé torí owó tó gbà yẹn ni o. No, I'm betting my life that I will leave her. Please ṣé Mrs. Makinde nìyẹn. Yes, èmi ni Lara Makinde. Gbòǹgbò igi owó oògùn ju ògì rẹ̀ lọ.